tá a bá ń jẹun epo ká má kíyèsí aṣọ that means to say tá a bá ń hùwà ká má kíyèsí ara tá a bá ń sọ̀rọ̀ ká má kíyèsí ọ̀rọ̀ ọmọ oko ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ èkó wà lóko gbogbo tó dá kọ́ ló dá tán gbogbo tí ò dá kọ́ ni ò dá rárá gbogbo tí ò dá kọ́ ni ò dá rárá. ọmọọṣẹ́ mi kan látijọ́ ní kàńtà bẹ́ẹ̀ rí òun gbérin fún mi àwọn máníjà kọ̀ọ̀kan tí mo nígbà ẹ̀ wọ́n ti bọ́ọ̀dì láti lè gba ipò mọ́ olórí lọ́wọ́ òun gan ò dẹ̀ sí nídìí iṣẹ́ orin mọ́. ṣé kò ṣe pẹ́yìn lẹ́lẹ́ kó mbẹ́. mo ní orí mi gbà mí bá mi ṣe kó dà o ẹlẹ́dàá mi gbà mí wá bá mi ṣe kó dà orílẹ̀ ẹja fílàbù nínú ibú orí kẹ́dẹ̀rẹ́ láàfin mẹ́ràn láwo bẹ́ẹ̀ ni ìrírí tí mo rí tó pọ̀ náà ló mú àwọn èèyàn méjì tó jẹ́ gẹ́gẹ́ bí ìṣàn ara mi kóònù ayé. kóònù ayé báwo àbọ̀n kò ládùúgbò yìí. nù ayé. iṣẹ́ kọ́ ló máa rí bàyá Adékúnlé akàn láti ṣe ni mú fún dá omi akọni iṣẹ́ kọ́ ló mọ̀ ọ̀bẹ ọgbọ́n àwọn gbọ́dọ̀ máa ṣe ni. mo fi sáwà kan ni style orin wọn lẹwà tẹ́lẹ̀ kí ló wá gbé yín dọ́dọ̀ Màláíkà. ìṣe oníwà ni oròyìn láyé ìwàyàn lóròyìn bí iṣẹ́ yàn bàdá àwa kọ́là wá ròyìn oyin ti ròyìn wa a gbọ́ ni pé bó ṣe ń lọ ní tébù everybody ti àwa látẹ̀gá sí pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀tẹ́ pamọ́ṣẹ́ tó bá nígbà gbọ́ ewu fún táwọn wà ń bí wà láìtàlá yìí ó padà dúpẹ́. ẹnìkan la tún wà pẹ̀lú ẹ̀ yìí ìlú Ìpẹ́rù-Rẹ́mọ ni olórin yìí wà nílùú Ìpẹ́rù-Rẹ́mọ yìí ẹni tẹ́ ẹ fẹ́ wò lónìí ó ti ṣèkómọ fẹ́nìkan ẹni yẹn ti tó 35 years irú orin wo ló ń kọ. ìsìnàmásá ẹ̀kíṣà àṣà mi káwa máa fọwọ́ sọ̀yà yìí pé àfẹ́mi ẹni dá aláṣà yóò tètè tẹ́ tó bá lówó ju kárùn náà àkànbùkù ìjọ tó bá ní kò sẹ́lòmíì mọ́ kò tiẹ̀ síwọ́ náà láti ìgbà yẹn ta ló mọ ohun tọ́lọ́hún ó ṣe pàtó lọ́wọ́lọ́wọ́ èmi mọ́ mo lè sọ ẹni rẹ̀ ra ẹni lẹ́ ló ń fà wọ́n kúrò nílẹ̀ ni pé kángo òkè ni ẹni tó wà lókè tó ń gbéra ẹ̀ṣán ó fà wọ́n wálẹ̀ ni pé kán lọ́lẹ̀ ni òjé nípìnlẹ̀ àpárá o òjé nípìnlẹ̀ àpárá ibẹ̀ ló ti máa ń bẹ̀rẹ̀ àfojúdi ló ń bẹ̀rẹ̀ ìgbéraga wọ́n ní má ṣe mo ṣe kí ló fẹ́ ti di ẹ̀yọ́ o bójú ọmọdé àní kò jẹ́ gbá lọ tó bá jágbà àní kílẹ̀ lè fi wá ṣe. ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe rìn pàdé orin náà kí lorúkọ yín. orúkọ mi ni Mufutawa Akànnì Godstar láti ìgbà tó ti bí mi kékeré mi ò yanṣẹ́ omi ju iṣẹ́ orin lọ torí bàbá tó bí mi lọ́mọ ó láìkí orin àwọn ọ̀ràn Àyìnlá Ọmọwúrà Barrister tán bá ń play orin yẹn nígbà tí mo wà ní kékeré ó jẹ́ nǹkan tó jẹ́ kémi náà láìkí orin. nílùú wo. Ìpẹ́rù ń bí. Ìpẹ́rù yìí náà Ìpẹ́rù Ògùn State. ìlú bàbá Ìjẹ̀bú. bẹ́ẹ̀ni. ẹ wá lọ kọ́ṣẹ́ orin ibì kan ni. mo súnmọ́ àwọn àgbà olórin kan bíi tí mo gbérin fún bí àwọn Àyìnlá Ṣẹ̀gẹ́mà ń Kétu. Kétu kẹ̀ Ìpẹ́rù lẹ́wà. nígbà tí mò ń dàgbà bọ̀ wọ́n mú wa kúrò Ìpẹ́rù wọ́n kó wa lọ sẹ́kọ̀ọ́. ládùúgbò wo. ní Demoni Street ní Kétu mo ti kọ́ṣẹ́ pákó ní Sunmay nígbà yẹn ilé kan ṣo lèmi pẹ̀lú Ṣẹ̀gẹ́mà Àyìnlá ń gbé. Ṣẹ̀gẹ́mà Àyìnlá wá rí i pé ọmọ yìí ó ní tálẹ́ǹtì iṣẹ́ ló fi mú mi tira òun ni máa ń tẹ̀lé tí mò ń gbé ni. ọdún wo lẹ bẹ̀rẹ̀ gangan ní Ìpẹ́rù-Rẹ́mọ. ọdún tó ti ń gbé máìkì lé mi lọ́wọ́ tí mi ti ń di máìkì mu going to 40 years. ẹni pé 40 years. ẹ ń sọ fún mi sìn pé 1984 náà ti ń gbé máìkì fún yín. bẹ́ẹ̀ni. 84. bẹ́ẹ̀ni. ní Ìpẹ́rù yìí. bẹ́ẹ̀ni. àwọn wo ló gbé máìkì fún yín. bí àwọn kí náà ń pè ẹ̀gbọ́n yìí ṣáwó Sáfẹ́sẹ́. Sáfẹ́sẹ́. Ọba Gẹ̀lẹ̀dẹ̀. ok. àwọn Ṣáwúrà. Ṣáwúrà wo. Ṣáwúrà àti ìlú Ìpẹ́rù ń bí. ok. irú orin wo làwọn ń kọ. Fuji music. Sáfẹ́sẹ́ yẹn náà ń kọ. Fuji music. ok ó yá wọ́n gbé máìkì fún yín. àwọn Kùrátà. Kùrátà. àwọn ọ̀gá mi ni. tálára sọ pé tálámálẹ̀ kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹ̀. iṣẹ́ orin wà gẹ́gẹ́ bí ẹ̀bùn tọ́lọ́run fi rán mi. àmọ́ ẹni tó blend mi dáadáa
òun ni Ṣẹ̀gẹ́ Máyìnlá. ọdún wo lẹ kúrò ní Ìpẹ̀rù tẹ lọ sí Èkó tẹ fi di ẹni tó wà lọ́dọ̀ Ṣẹ̀gẹ́ Máyìnlá? Mo kéré, mo sì wà bí ọmọ 5 years wọ́n ti kó wa lọ. ṣé 5 yẹn lẹ ti wá ń gbérin lẹ́yìn Ṣẹ̀gẹ́ Máyìnlá? Mo wà bí ọmọ 5 years wọ́n ti kó wa lọ s'Èkó. Okay. Ibi tá a kọ́ gbé àìlò bóyá mọ́ dàbí 2 years níbẹ̀ ká tó kó kúrò lọ sí Demurin Street. Okay. Tó wá jẹ́ ilé yẹn ni Ṣẹ̀gẹ́ Máyìnlá ń gbé. ẹni tẹ́ ń sọ fún mi ń sìn ni pé gbogbo calculation yìí ń sìn at 1984 sí ìsìn that was about 40 years Ìpẹ̀rù nìyẹn o. Bẹ́ẹ̀ni. Èkó yẹn ń sìn ọdún wo nìyẹn máa jẹ́? Ìyẹn kò ju bí 8 years 7 years. 1992 ìbálẹ̀ á padà sí Ìpẹ̀rù. Tí mo padà sí Ìpẹ̀rù ti pẹ́. mo ń bọ̀ sá ìgbà tí ẹ wá ń tẹ̀lé Ṣẹ̀gẹ́ Máyìnlá yẹn tẹ́ ń bá wọn gbérin yẹn ìgbà wo lẹ dá ti yín lẹ̀ tẹ́lẹ̀ sọ pé ẹ dá dúró? Tí mo dá dúró ìyẹn á tó bí 35 years. ṣé lẹ́kọ̀ọ́ yẹn náà àbí? Ní Ìpẹ̀rù ń bí. ok ẹ ṣe freedom lọ́wọ́ àbẹ́ ẹ ṣe ẹ̀kan kúrò? Kankan ló ṣẹlẹ̀ sí bàbá tó bí mi náà fi kó wa padà wálé. Àtìgbà yẹn mo ti wà ń Ìpẹ̀rù. bí how many years? Mo ti padà sí Ìpẹ̀rù sí tó bí 25 years. Mo wà ní Ìṣàgámù. ok ẹ tún gbé Ṣàgámù náà? Mo gbé Ṣàgámù. Mo gbé ní fún Ṣákírù Elétè ní Jókòó Ẹlẹ́jà. Wọ́n rán mi ní school mi ò ká torí mi ò mọ̀ ju orin ẹ̀ lọ. Anything tó bá jẹ́ pé ibi tó rin wà anywhere tó rin bá ti wà ẹ máa ń like. Òun ló mú mi. from one place to another. gbàtà kò ń Ṣàgámù lẹ padà sí Ìpẹ̀rù àbí? Mo padà sí Ìpẹ̀rù. ta ló sọ fún yín pé ọmọ tẹ́ ẹ ṣèkómọ fún ti pé 35 years? Ó wà ń Ìpẹ̀rù ń bì tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé 35 years. lẹ́yìn lẹ kọrin lọ́jọ́ kó mọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. obìnrin àbọ́kùnrin? Obìnrin. a ti bímọ o. Ó ti bímọ. ó ti tán ẹ ti kọrin fẹ́ tí ọmọ ẹ ti bímọ báyìí. Ìyẹn ò ló ń kà. nílùú yìí. Èmi fúnra mi mo bí àkọ́bí mi ní 1993. wow. Mo kẹ̀ tí ń kọrin. before then ìgbà tẹ́ wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú Ṣẹ̀gẹ́ Máyìnlá àwọn olórin wo ló tún wà ńgbà yẹn tẹ́ mọ̀? Àwọn Kàmọ́lì. Àyìnlá Atẹnirojọ́. Atẹnirojọ́ kèé. Òun pẹ̀lú Ṣẹ̀gẹ́ Máyìnlá tó jọ̀gá tèmi náà máa ń ṣe competition fún wọn gbà yẹn lọ́dọọdún ní Asmaya ó fèsì ìdókàsí Nketu ńgbà yẹn. Kàmọ́lì Atẹnirojọ́ jẹ́ ẹni tí ó gùdù nù. ju tani lọ? Ju Ṣẹ̀gẹ́ Máyìnlá tó jẹ́ ọ̀gá mi lọ. Àmọ́ Kàmọ́lì yẹn ló máa ń gbé fọ́ọ̀sì lọ́dọọdún. Ẹni tí àwọn méjì tí mo mọ̀ dáadáa nígbà yẹn nìyẹn. ìgbà tí wọ́n padà sí Ìpẹ̀rù àwọn olórin wo ló tún wà ní Ìpẹ̀rù tó jó ní fújì? Àwọn Ṣáúrà. Àgbájé. Tètèrèǹtè. ibi ni Tètèrèǹtè wà. Àwọn Kùrátà. Kùrátà ní Ìpẹ̀rù yìí náà. Ní Ìpẹ̀rù. Àwọn àgbà Abíọ́lá Gbọ́láhàn àwọn yẹn ti kú sí. Àwọn tí mo kọ́ kà àwọn yẹn sì wà. ọdún wo ni ká sọ pé ẹ dá ní báǹdì tí? Tèmi tí ń lo báǹdì tèmi sìn bíi 20 something years. ìbálẹ̀ láǹfààní àti ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́? Mo ṣe rẹ́kọ̀dù mi ní 2017. ṣẹ́yìn lẹ wọ súùtù? Fúnra mi mo wọ̀. ẹ máa ń wọ súùtù? Mo máa ń wọ̀. ẹ máa ń wọ? Mo máa ń wọ súùtù. sá? Mo máa ń wọ súùtù. ẹni pé? Mo máa ń wọ súùtù. àti bow tie? ẹ fi kọrin. Mo fà kàn ní Adébísí o kò sáṣọ tí ó bára mú òṣèré fojì oríṣiríṣi aṣọ mú fún tàwùó ló bá gbà mú fún gbogbo aṣọ ló lásìkò tiẹ̀ ó ṣebí yẹn lọ́tọ̀ mo máa ń wọ sùútù o mo ń dé táyé gan sí mo dẹ̀ tún máa ń lò polo mo máa ń wà àǹkárá o oríṣiríṣi aṣọ ló bá gbà mú ló bára mú fún kọ́lọ́hún kó ṣàánú ẹ̀dá kó gbé wá sókè. ọdún wo ni ẹ lẹ ṣe rẹ́kọ̀dù yìí? 2017. lẹ́pẹ̀ ní God's Time kí lẹ kọ́ ń bẹ̀ kí ló fa God's Time yẹn? nǹkan tó fa ojú yìí pé mo ro ibi tí mo ti bẹ̀rẹ̀ wo ọdún tó ti gorí ọdún tó wá jẹ́ pé àsìkò yẹn ni mo ṣẹ̀ wá ṣe first record mo ṣe sọ ní God's Time. kí lẹ kọ́ ń bẹ̀? Mo kọ àsìkò because God time is the best in the best. kí ni best yìí? Ọlọ́run. kí lẹ kọ? God time is the best. okay. because God time is the best in the best. Mi sọ pé básìkò ẹ̀dá ó ti tó ẹ̀dá kan kì í gbọ́n ìkọ̀ básìkò ẹ̀dá bá tó á dàbí ẹni ṣoògùn
àdàbí ẹni lógun òun àdàbí ẹni ṣògùn ṣùgbọ́n básìkò ẹ̀dá bá tó àdàbí ẹni ṣògùn mo ní orí mi gbà mí bá mi ṣe kó dà o ẹlẹ́dàá mi gbà mí wá bá mi ṣe kó dà orílẹ̀ ẹja fílàbù nínú ibú orí kẹ́dẹ̀rẹ́ láàfin mẹ́ràn láwo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mú fún orí mi gbà mí ó bá mi ṣe kó dà ẹlẹ́dàá mi gbà mí wá bá mi ṣe kó dà. àtúntì ti dé. àtọ̀dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. alọ láyọ̀ abọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. Muftau Akanni ẹ fún mi ní oṣù Ọlọ́run ìgbà kan. ọlọ́wọ́n ọba ló ní kí n jẹ́ nìyàn o ìṣòní tí mo mọ̀ ló já kí n jẹ́ nìyàn o màmá mi ò mọ̀ pé máa jẹ́ nìyàn Sẹ́ríkì bàbá mi ò mọ̀ pé máa jẹ́ nìyàn o ìgbà kan lè rí sùnú mọ́tò. ó pọ̀. àní ẹ jẹ́ ká lọ gbà pọ́bá lọ́hùn ló ń ṣohun gbogbo bẹ́ẹ̀ ọ̀pọ̀ jújú jẹ́ Elédùmarè lọ èrò ẹ̀yìn ló máa jẹ́ bọ́mọ èèyàn jí ní kùtùkùtù tó bá jẹ́ ní tó ní ṣẹ́ra ọ̀pá yóò mọ̀ pé kìràkìtà ọ̀ṣàdọ̀là ọlọ́run ọba nìkan ní fi ṣe èrú ṣùgbọ́n ẹni ò mọ̀nà tẹ́gbẹ́ tìlà eré lómi àṣàkú iṣẹ́ kọ́ ló máa rí bàyá Adékúnlé akàn láti ṣe ni Muftau omi Akanni iṣẹ́ kọ́ ló mọ̀ ọ̀bẹ ọgbọ́n àgbọ̀dọ̀ máa ṣe ni. Muftau Akanni style orin kan lẹ́wà tẹ́lẹ̀ kí ló wá gbé yín dọ́dọ̀ Màláíkà. nígbà tí n kọ́ bẹ̀rẹ̀ orin Wasiu Ayinde ni mi tẹ̀lé torí àwọn tí mo fi kọ́ orin nìyẹn. ẹ tún kọ Wasiu. nígbà yẹn kọ́gbọ́n sí. sọ ẹ wà lè kọ Wasiu kankan mọ́ báyìí. ẹ máa yọ́nú sí wa o gbogbo ẹni tó ń yọ́nú sí wa o ó ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun náà máa rí ẹni bá ń bínú sí wa gbogbo ẹni tó ń bínú sí wa o ó ṣọ́jú ìgbà tí Ọlọ́run ọba ìfọ̀rí Ọlọ́run ọba òun náà máa rí mo máa ti dá yòókù sí wọn lára àgbo máa bì wọn. ẹnì ṣó lọ́dọ̀ ọjọ́ àbò kí a wà. ọjọ́ àbò kí a wà ó ti pẹ́ nínú eégún Akanni sámọ́fì ìṣọmọdé nínú alárè Sẹ́ríkì mo ti pẹ́ nínú ẹ̀ bí kàlẹ́ndà aláfọwọ́yí Àlàó sọ pé 1983 la bẹ̀rẹ̀ eré fújì wa aló ti pẹ́ ta ti ń bá bọ̀ ìrìnàjò mi tó fẹ́wù dání ebi ń bẹ níbẹ̀ níjọ ká lọ ká má jẹ rárá because ìyà ń bẹ níbẹ̀ níjọ ká lọ káwọn kò wálé ọ̀nà yẹn jí púpọ̀ yẹn ló jẹ káwọn kan lórí ó jì púpọ̀ yẹn ló jẹ káwọn kan lórí tọ́ bá ní kó wá gbẹ́rù ẹ ò kẹrù ẹ má bà á dànù. kí ló dé tán fi ń pè ní Màlárẹ̀mọ. torí pé ọmọ tó jẹ ọ̀gá ẹ̀ ni. bọ́sẹ̀ yìí kọ́ṣẹ́ lẹ́yìn Màláíkà ni. ní ìkọ́ṣẹ́ lẹ́yìn ẹ̀ mọ́ ẹni bá ju ni lọ ó lè ju ni lọ. nínú ẹ̀yin àti Màláíkà tá lè rò pé kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ọlọ́run ọba nìkan ló mọ̀ torí ẹni Ọlọ́run bá gbógo fún òun lọ̀gá. àwọn ìrírí wo lẹ ti ní ìdíṣẹ́ orin. ìrírí tí mo rí tó pọ̀ náà tó mú àwọn èèyàn méjì tó jẹ́ gẹ́gẹ́ bí iṣan ara mi kúrò nínú ayé. kúrò nínú ayé báwo àbọ̀n kò ládùúgbò yìí. nínú ayé so ẹ̀gbọ́n mi ló ń lùlù fún mi láti ilẹ̀ tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi lára ìrírí ayé náà ló pa tó fi kú àmọ́ ká ṣáà máa dúpẹ́ fọ́lọ́run pẹ́mi ṣì wà torí tẹ́mi bá ṣì wà ìrètí ṣì ń bẹ. náà iṣẹ́ fújì tẹ̀ ń ṣe yìí Rẹ́mọ lẹ wà ń sìn ẹ máa ń jáde kúrò ní Rẹ́mọ gbogbo yẹn fẹ́ ṣeré wọ́n pè yín fèrè. mo máa ń jáde kò síbi tẹ́lẹ̀ lọ kò sẹ́niwì àti wọ́n pè mí sí tí mo ní dáhùn. olórin wo lẹ́yìn àti ẹ̀ ti búra yín rí tẹ́tí ní kantari. ọmọọṣẹ́ mi kan látijọ́ ní kàńtà bẹ́ẹ̀ yẹn rí. ẹ wá ń forin búra yín àrí. nígbà yẹn lọ torí òun gbéni fún mi òun náà dẹ̀ lẹ́bùn orin àwọn máníjà kọ̀ọ̀kan tí mo nígbà ẹ̀ wọ́n ti bọ́ọ̀dì tó jẹ́ pé kí ló ń jẹ́ tìbọ̀dì. wọ́n mú sí
abẹ́. ok ó yẹ pé wọ́n ti gbàgbé fújì lẹ̀ nǹkan mo rò pé orin ẹ̀mí ni wọ́n ti bọ̀dì bóyá. ọmọ sábẹ́ láti lè gba ipò mọ́ olórí lọ́wọ́. wọ́n á ní kó máa kọrin bú mi. àwọn ṣóò tó ń wá fún mi gbà yẹn wọ́n àjákì inú ẹ̀ wọ́n gbé fún ọmọ yẹn. ìyẹn ọmọ tó wà lẹ́yìn ó ń kọrin bú mi. wọ́n jẹ yín lẹ́sẹ̀. ẹ̀yin náà máa ń bu. èmi náà já lóhùn. èèpà nígbà yẹn lọ. bíi kí ló fi bu yín náà. ọ̀nà yẹn ti pẹ́ ọ̀nà tó ti tì ní. ẹ bá ti gbọ́ pé báàlẹ̀ ṣe máa mọ̀ pé obìnrin ṣe máa ń lọ láìfẹ́ ni. àwọn tó jẹ́ tèmi náà máa wá padà wá sọ fún mi pé ọmọọṣẹ́ ẹ ó máa play bí báyìí lánàá ó kọrin bú ẹ ó bú ẹ ó sọ gbá ó ṣàwò tóun náà bá tó wá pàdé mi tó bá rí mi ó máa wú gẹ́gẹ́ pé nǹkan tó sọ bó ṣe rí nìyẹn. now káàtì ẹ lẹ́yìn ọ̀rántí tó fi bu yín ẹ̀yin arántí kan tẹ̀yìn fi fèsì náà gbà tó jẹ́ pẹ̀yìn lẹ lórin tí ò ń ṣorin olórin. ọ̀nà ayé ti jì ó ti lọ fà. so ẹ kọrin búra yín bọ́tẹ́ ẹ búra yín mọ́ báyìí. kò sí yẹn mọ́ òun gan ò dẹ̀ sí nídìí iṣẹ́ orin mọ́. kí ló dé. ọlọ́run ni o. ṣé kò ṣe pẹ́yìn lẹ lè kó mbẹ́. no mi ní ṣe kàtí máa fi kú. kí ló wá ń ṣe ń sìn. ó ń ṣe àwọn national àbí àwọn onímọ́tò. àbáwọn rómò. ó ń já tíkẹ́ẹ̀tì. rómò ń já báyìí ẹ̀yin dẹ̀ ṣe ń kọrin. dọ́là. mo fún táwọn akọni adébísí o ìbàfà akọrin ò síwájú o gbé kò lò bájú bá fúnlẹ̀ ilẹ̀ láti lanu ni. ìwé mi ti rí ìbámọ̀ fẹ́ sẹ́ríkì ó lé mi ẹdí mọ́ fi bàbá dáná. mo dúpẹ́ fọ́lọ́run nínú ẹni tó lójú tó ń fojú ẹ̀ ríran nínú wọn lé mi wáyé. nínú ẹni tó létí tó ń fetí ẹ̀ gbọ́ràn nínú wọn lé mi wá ṣẹ́ o. mo dúpẹ́ fọ́lọ́run ìmẹ̀kúwó bẹ́rù bá mọ̀ ọ́nù rò ó yẹ kó dọ́pẹ́ alhamdulilayi mo fi dúpẹ́ ni mo sọ pé tá a bá ń jẹun èpo ká má kíyèsí aṣọ that means to say tá a bá ń hùwà ká má kíyèsí ara tá a bá ń sọ̀rọ̀ ká má kíyèsí ọ̀rọ̀ ọmọ oko ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ èkó wà lóko gbogbo tó dá kọ́ ló dá tán gbogbo tí ò dá kọ́ ni ò dá rárá gbogbo tí ò dá kọ́ ni ò dá rárá ẹ ti jó fújì gàbé ti pẹ́ rí tálásó fújì ti pẹ́ rí ìjó yóyó ti pẹ́ rí God's time ṣàlélẹ̀ yìí tuntun ni òun ṣàlélẹ̀ yìí tuntun ni tí mo ní màmá fọmọ kọ́ kẹ́pọ̀n má fọmọ kan rẹ̀ kan gbogbo ọmọ lọ́mọ má fọmọ kan kẹ́kan bàbá kan ní àdúgbò mi ó bímọ méjì ìkan lówó lọ ìkan olówó lọ torí pé ìkan lówó ìkejì olówó ó wá ń fọmọ kan rẹ̀ kan gbogbo ọmọ lọ́mọ má fọmọ kan rẹ̀ kan màmá fọmọ kan kẹ́pọ̀n má fọmọ kan kẹ́kan. ẹ̀yin àti màlá ti pàdé rí. láìmọye olóńkà. Muftau Àkànní Màlá Rẹ́mọ. bẹ́ẹ̀ ni sà. bó ní composition tí yín ti ń wá. orin ń wá látọ̀dọ̀ ọlọ́run ni torí ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run ẹni tọ́lọ́run ò bá fún lẹ́bùn orin kò lè kọ. mo ń bọ̀ ẹ sáré bá mi lọ síbì kan mo fẹ́ sọ̀rọ̀ Ológìnní tó ṣe kínní kan ní Màláíkà kan mo fẹ́ sọ tán Ológìnní o. mo fẹ́ sọ tán Ológìnní o èyí tó pèkúté nínú bùkà ó wá gbékúté sẹ́nu ìṣe ló ń lọ ló ń bọ̀ ó lẹ́wọ̀ mẹ́wọ̀ mi wípé mo ti pèkúté ìgbà tó tún máa wí ó lóhùn ọkùnrin mẹ́ta lọ́ọ̀kan àwọn ẹranko bólógìnní bá sọ pé òun ọkùnrin mẹ́ta kí ni ká pajá kí ni ká pe ìkókó ẹ̀yin èèyàn kí ni ká pe dáadáa o ọkùnrin mélòó ká pe kìnìún o lè pọ́nṣẹ́ lé ìyẹn lọ́nà kọ́nà o ṣùgbọ́n rọra fi ọ̀sọ́ bẹ̀ kó má wí ọ̀jà ni kó má jà ìsì láṣẹ jí ọ̀ṣọ́gbọ́ o sí ọlọ́bẹ̀ pa ó jẹ́ òkun ni torí pé kó lè dùn tó bá fi ọ̀sọ́ bẹ̀ ó máa kọ́ bẹ̀ ńlẹ̀ kó ní padà ṣe jẹ ni àwọn Yorùbá wọn náà sọ pé kò fà á kọ́ sí bàtà kì í dùn aláwọ̀ náà ni wọ́n padà tún wá sọ pé bí bàtà dùn láàdùn jù yìí ó padà yá ni wo báyé bá ń pè ẹ́ ní asọ̀rọ̀ gbáyé wọn á bú ẹni gbẹ̀yìn tó bá sọ̀rọ̀ jẹnu lọ orí ẹni pé gbà ẹ̀ pé gbàùn làbú fọ́ kó má ti pọ́ dọ̀tí kó má wulẹ̀ jánu
gbòǹgbò ẹ̀rín méjì èèyàn gbọ́dọ̀ dúró sí. má gbóná má tutù kó má padà dọ̀ṣẹ́ kó má bàa pẹ́ kó má padà lọ́nà àti tètè débàáhùn rè yìí ó nà sẹ́gun ni. wo péré bá pọ̀jù tó bá wulẹ̀ sáré àwọn tó wọ́n rìn bọ̀ tó láwọn ò sáré wọn á bá ẹ nígbẹ̀yìn fi ẹ́ sílẹ̀ ṣòtán béèyàn bá ń ṣàbòsí ẹ máa wulẹ̀ bá wí ó ní tọ̀hún ló wọ́n rí sí tó ṣe ń wà yẹn àmọ́ lálá àwọn èyí tó lọ sókè o Yorùbá ló sọ pé lálá àwọn èyí tó lọ sókè at the end of the day ó sì máa jábọ́. ìṣó níwà ni oròyìn láyé ìwà yàn lóròyìn bí iṣẹ́ yàn bá dá àwa kọ́ la wá ròyìn oyin ti ròyìn wa bó ṣe ń lọ ní tèbù everybody ti bẹ́yàn tẹ pámọ́ṣẹ́ ẹ̀ tó bá nígbà gbọ́ wà láìtàlá yìí ó padà dúpẹ́ àbáfò òrìṣà sílẹ̀ orí ló yẹ ká bọ̀ tó lórí ẹ ìlàjì. bí mo ṣe ní ìgbà kan. bí mo ṣe sọ pé ìgbà kan lè fi sunu mọ́tò kó bẹ́ẹ̀. ó ṣe ọlọ́run ojú mi jẹ́ ṣe ló fẹ́ rí mi sọ́ta lẹ́nu. ìgbà kan làwọn wọnú àkí làwọn wọnú àmọ́ àwọn wọnú mọ́ àwọn sunu mọ́ sọ pé ó ṣe ọlọ́run ojú mi jẹ́ ó fẹ́ rí mi sọ́ta. Thank you. Ìgbà tí ẹnu gbẹ àmọ́ àwọn tí a rí nígbà tí òṣòko nígbà tí òṣòdó ẹ̀gbọ́n náà tà la rí àmọ́ àwọn tí a rí. ṣé ní olórin tẹ́ ń wò yìí mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé ẹ̀bùn pọ̀ nílùú kọ̀ọ̀kan. o ti rí ti Ìṣàrà Rẹ́mọ o ti rí ti Òde Rẹ́mọ Ìpẹ̀rù Rẹ́mọ mo tún wà yìí. mo ń challenge gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tó jọmọ ìlú kọ̀ọ̀kan pé ògo wà nílùú yín pé àwọn nǹkan míì wà tẹ́yìn náà lè gbé sókè káwọn ará ayé rí kó má jẹ́ àwọn ará àta nìkan lẹ máa gbé gẹ̀gẹ̀. ẹ̀bùn wà nílùú kọ̀ọ̀kan o ibi tí Katsina ti tún yà sí nìyẹn. Muftau Àkànní Màlá Rẹ́mọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe patí ẹ̀yin náà ti gbọ́ṣẹ́ tán ṣe. ìgbà kan lè fi sunu mọ́tò. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín gbogbo àwọn tó bá fẹ́ pè pátá. nọ́mbà tèmi Muftau Bàbá Adésọlá 080 7291 0223 nọ́mbà tèmi aláyénú àṣàní 080 72 91 23 02 080 72 91 23 02. ìyẹn ni tó ń bá fẹ́ pè yín ìbáraẹni ká máa fọkàn sí rẹ́kọ̀dù mi àbí báwo. à ń bẹ lọ́hùn káwọn ọmọ Nàìjíríà náà àwọn tọ́lọ́hún bá fàánú sí lọ́wọ́ wọ́n ṣàánú wa. mo sọ pé oge mà ti dé ọlọ́jà ẹyẹ tẹ bá ti gbọ́ gọ́sítàn mi àsìkò mú fún oge mà ti dé ọlọ́jà ẹyẹ mo ní ẹ bá wọlé rẹ fògè mi sí i ẹ bá wọlé rẹ fògè mi sí o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.